Bàbá ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ jọ mí lójú lónìí o. Wọ́n jọ mí lójú gan. Kálẹ̀ lómìn ni pẹ̀lú ipò t'Ọlọ́run tò wọ́n sí. Wọ́n ó lé mi bọ́ tàbí ẹni lájà níwájú wọn ni, àbí kí wọ́n sọ fáwọn tí ó wà lọ́dọ̀ wọn pé àwọn ò sí nílé. Eléyìí ni yẹ̀mí ìmoore tí mo lọ fi hàn nípa òdodo àti dáadáa tí wọ́n ń ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn lórúkọ iléeṣẹ́ Ya Wahab Hajj and Umrah Service, pẹ̀lú ẹ̀bùn kékeré tí wọ́n ní kí n gbé lọ sọ́dọ̀ wọn. Tẹ́ ẹ bá rí bàbá ìmáàmù ṣe pọ́n mi lé ọ lágbára o. Ṣùgbọ́n a sọ fún wọn pé mo fẹ́ wá sọ́dọ̀ bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní òní. Lẹ́mi kan ni wọ́n wá ní pé pẹ̀lú ògo lọ́wọ́ lọ sí bá ní lọ bá gbé ìsọ́lá yìí fún bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ pé káwọn ò sí kí mo sì gbọ́dọ̀ sí evidence káwọn ò rí pé mo gbé jíṣẹ́. Kí ló kọ Ya Wahab Hajj and Umrah. Mo dúpẹ́ lọ́dọ̀ yìí àfa àwa ojúlówó ọmọ Yorùbá wọn kàn ṣàbà àgbẹ̀tì ìfẹ́ tẹ ní sí wa ó pọ̀ gan-an ètò ìgbẹ́ lọ́dọ̀ ọlọ́pàá ṣàbà wà ní sí mo kí n púpọ̀ pé ẹ̀kọ́ àgbẹ̀tì wa láàárọ̀ lọ́sàn-án lálẹ́ àgbẹ̀tì tọ̀dọ̀ Ọlọ́run tó jù bẹ́ẹ̀ lọ ọlọ́pàá ṣàbà wà ṣe fún wọn. Ẹ̀yin náà Ọlọ́run ní bí ẹ jábọ́ eré kéèmí má jábọ́ láyè tí mo wà yìí ẹ̀yin sá ní gbogbo ìgbà tẹ́ ẹ̀ ń dìfẹ́ǹdì wa tí kì í sì ṣe pé bóyá pè é kalẹ̀ ká máa ń ṣe àlè ọ̀kan tá à ń ṣe fún wọn kódà kò tún sí kápò ìgbọ́n pé ẹ ṣe èyí kan lè ṣe tí wọ́n ti ń lò Ọlọ́run tó ní ẹ̀sán lọ́dọ̀ ní láti wọ́n sí iléeṣẹ́ Ya Wahab Hajj and Umrah Services tí àwọn náà tún wá wò pé tó ìmọ̀ọ́mù kan bẹ níbi kan tó forí pamọ́ nìkan ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ bàbá bẹ́ẹ̀ sí forí pamọ́ nìkan ìmáàmù àgbáyé tí wọ́n tún rántí wa pé tẹ́ ẹgbẹ́kùn ńláńlá yìí fún wa Ọlọ́run kọ́ wá ṣàgbà tó tẹ̀ wọ́n lò iléeṣẹ́ wọn Ọlọ́run náà gbìyànjú ní àlùbáríkà tó pọ̀ Ọlọ́run kó wá fi sí àwọn ẹni àlùbáríkà tí wọ́n bá yàn dòwò pọ̀ Ọlọ́run kọ́ wọn sí àwọn èrò àlùbáríkà tí wọ́n máa kó lọ fúnra tí wọ́n máa kó lọ hajj Ọlọ́run kó darí ẹ̀ fún ẹ̀yin náà tẹ́ ń bá wọn ṣe àmbásádọ̀ tẹ́ ń bá wọn polówó ọjà wọn káàkiri Ọlọ́run ò ní jẹ́ kẹ́yìn náà ṣe ti lọ́tọ̀ Ọlọ́run jẹ́ ọ̀dà fún yín náà àgbàlùkà láhàlẹ̀ ọ̀dà ẹ̀kọ́ tí ó dúpẹ́ lọ́dọ̀ yín gan-an Ọlọ́run.